ó yá ẹ̀yin èèyàn mi, ojoojúmọ́ lẹ̀ ń gbọ́ òṣùpá, ojoojúmọ́ lẹ̀ ń wo òṣùpá, bọ̀ ilé tí mo mú wá fún yín ó tó jọ́ mẹ́ta tẹ̀síwòrú ẹ̀ last. Ṣé mo ṣàlàyé fáwọn èèyàn gbà yẹn pé wọ́n sọ pé òṣùpá ọmọ jójó a kàn máa deliver, a kàn máa gbé ní à tó bá ní nǹkan tó wà tangible tó kún fọ́fọ́ nílàkà ẹ̀ tó ní nǹkan tó fẹ́ káwọn èèyàn understand ó tí ẹ̀ ní rántí jó. Ókè ó yá òṣùpá ti ṣe bẹ̀bẹ̀ ibẹ̀ ní kò mọ jójó, àní fúnra aláyé ló ń pèèyàn ló ṣe jó, yá kọjú sí mi jẹ́ ká jọ jó. Òkè aláyé náà ló gbé bọ́ọ̀dù wa, ẹ wo fídíò látòkè délẹ̀, ẹ wo dáadáa, ẹ wo lọ síwájú wa nígbà so òṣùpá tó kù sí bíbí orin nìkan kọ́ láláyé bọ̀ kọ́ aláyé bọ̀ jójó. Ọlápọ̀gbọ́n ti pọ̀ jó dẹ̀ fẹ́ kẹ́ understand the message ẹ̀ ni bàbá òkè ni kò kí n fi mìíràn tẹ́lẹ̀. So ẹ bá mi subscribe, ẹ wo fídíò yìí dáadáa, ẹ bá mi like, ẹ bá mi share, the comment. One love tó ní bàjẹ́.
bá Orin lọ́fàáfà.